àdánù àti ìbànújẹ́ ńlá nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe kéde ikú akọ̀wé ìdásílẹ̀ ẹgbẹ́ náà Tóbá Ajíbóyè lẹ́yìn tí àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí i. Ní ìgbà tí àwọn ọmọ kéékèèké bá pariwo wọ́n máa ń lù wọ́n tàbí kí wọ́n fi aṣọ bò wọ́n lẹ́nu. Ìyáàfin Àlàmú ló ṣàlàyé ohun tójú wọn rí nínú igbó. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ké sí gómìnà Ṣèyí Mákindé pé kó sì mẹ̀dọ̀ lórí ìpè rẹ̀ sí àjọ UN láti wá ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo lè má lọ sí ilé ìwé ṣùgbọ́n ọgbọ́n àti ìrírí ìgbésí ayé tí mo ní ju tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ sí ilé ìwé gíga lọ. MC Olúọmọ ló ń ṣàlàyé ìrírí rẹ̀ nínú ayé. A ó gbéná wojú àwọn agbanisíṣẹ́ tó bá kọ̀ láti pèsè ilégbèé àti ètò ìrìnnà fún àwọn ọ̀dọ́ asìnrú ìlú. Àjọ NYSC ló ké gbàjarè bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dúró lórí ìgbẹ́jọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìlú Ìlọrin dá Abdulrahman Bello fún ẹ̀sùn ṣíṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá ti pàṣẹ pé kí wọ́n fi ọwọ́ òfin mú Adéníyì Adéyẹmí lẹ́yìn tó kọ̀ láti farahàn nílé-ẹjọ́ lákòókò ìgbẹ́jọ́. Tinubu nífẹ̀ẹ́ sí pípèsè oúnjẹ aṣaralóore fún àwọn ọmọ ilé ẹ̀kọ́. Aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu ló ṣàlàyé lákòókò tó ń gba àwọn aṣojú báńkì lágbàáyé lálejò. Iṣẹ́ ni mo wá ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Ọdún 4 àkọ́kọ́ yóò sì lè tó mi láti parí iṣẹ́ ọ̀hún ló jẹ́ máa múra láti lo sáà kejì. Gómìnà Adémọ́lá Adélékè ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ikú àgbẹ̀ kan ọ̀gbẹ́ni Azeez Garba múlẹ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àdánù àti ìbànújẹ́ ńlá nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe kéde ikú akọ̀wé ìdásílẹ̀ ẹgbẹ́ náà Tóbá Ajíbóyè lẹ́yìn tí àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí i. Akọ̀wé ìdásílẹ̀ ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW ní ìpínlẹ̀ Èkó Tóbá Ajíbóyè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìjayà ti dágbére fáyé lẹ́yìn tí àwọn jàǹdùkú agbébọn yìnbọn mọ́ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n sọ pé ìkọlù náà ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ Àìkú nígbà tí Ajíbóyè ń padà sí ilé láti àdúgbò tí ó gbé dàgbà ní Fádèyí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn jàǹdùkú náà dá ọkọ̀ rẹ̀ dúró ní agbègbè Ìkòròdú Road. Wọ́n sì bẹ̀rẹ̀ sí yin ìbọn sí ọkọ̀ náà tí ọ̀pọ̀ ọta ìbọn sì gba ojú fèrèsé àti oríṣiríṣi ọ̀nà wọnú ọkọ̀ náà. Àwọn àwòrán àti fídíò tí wọ́n ń pín káàkiri lórí ẹ̀rọ ayélujára fi hàn pé ọkọ̀ funfun rẹ̀ kún fún àpá ọta ìbọn. Ní ìbẹ̀rẹ̀, ìròyìn sọ pé Ajíbóyè àti àwọn mìíràn tí wọ́n wà nínú ọkọ̀ náà mórí bọ́ nínú ìkọlù náà bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n fara pa pẹ̀lú ọta ìbọn. Ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n tún sọ pé Ajíbóyè kú nítorí àwọn ọgbẹ́ ọta ìbọn tó pọ̀. Ní ìfèsì sí ìṣẹ̀lẹ̀ náà, alága NURTW ní ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Adékúnlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ṣìgó fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí ikú Ajíbóyè. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olóòótọ́ ènìyàn àti ọ̀rẹ́ tó ṣe é gbáralé. Nínú ọ̀rọ̀ ìrántí tí ó fi sí ojú òpó Facebook rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Ṣìgó sọ pé ikú náà bà òun lọ́kàn jẹ́ gidigidi. Ó ní ìfọkànsìn àti ìsapá Ajíbóyè fún ẹgbẹ́, òṣìṣẹ́ àti ètò òṣèlú wọn yóò máa ṣe àfẹ́rí rẹ̀. Ó kọ̀wé pé ìròyìn ikú òjijì kọ́mírèdì Tóbá Ajíbóyè ti mú ìbànújẹ́ ńlá bá mi. Ó ṣòro fún mi láti gbà pé mo ti pàdánù ẹni tó jẹ́ olóòótọ́, ẹni tí a lè gbáralé àti ẹni tó fi gbogbo ara rẹ̀ ṣiṣẹ́ fún wa. Ṣìgó tún sọ pé olóògbé náà ju ọ̀rẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀ nìkan lọ. Ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀pá pàtàkì tí Team Ṣìgó àti Ṣìgó Nation dúró lé. Ó ní kọ́mírèdì Tóbá Ajíbóyè, akọ̀wé ìdásílẹ̀ NURTW ní ìpínlẹ̀ Èkó, kì í ṣe alábàáṣiṣẹ́pọ̀ nìkan. Ó jẹ́ ọ̀rẹ́ àtàtà, ènìyàn olóòótọ́, ẹni tí kò yípadà nínú ìfaramọ́ rẹ̀ àti ọ̀kan lára àwọn ọ̀pá pàtàkì Team Ṣìgó àti Ṣìgó Nation. Ọ̀rẹ́ rẹ̀, àtìlẹ́yìn rẹ̀ àti ìfọkàntán rẹ̀ sí ẹgbẹ́ wa yóò máa wà nínú ọkàn mi títí láé. Ó tún fi ìtùnú ránṣẹ́ sí ẹbí olóògbé, àwọn ọ̀rẹ́ rẹ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ NURTW. Ó ní mo fi ẹ̀dùn ọkàn mi ránṣẹ́ sí ẹbí rẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀ àti gbogbo ẹbí NURTW. Kí Ọlọ́run Olódùmarè dárí àwọn àṣìṣe rẹ̀ jì, kí ó sì fún ní ìsinmi ayérayé, kí ó tún fún gbogbo wa ní agbára láti farada ìpàdánù yìí. Ṣìgó sọ pé ó dìgbòsè, ọ̀rẹ́ mi ọ̀wọ́n, ìfẹ́, òótọ́ àti àtìlẹ́yìn rẹ̀ kò ní parẹ́ nínú ọkàn mi. A ó máa rántí rẹ ní gbogbo ìgbà, mi ò sì ní gbàgbé ìbáṣepọ̀ wa títí láéláé. Ní ìgbà tí àwọn ọmọ kéékèèké bá pariwo
wọ́n máa ń lù wọ́n tàbí kí wọ́n fi aṣọ bò wọ́n lẹ́nu. Ìyáàfin Àlàmú ló ṣàlàyé ohun tójú wọn rí nínú igbó. Olùdarí ilé ẹ̀kọ́ girama tí wọ́n jí gbé pẹ̀lú àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́, Ìyáàfin Rachel Àlàmú ti ṣàlàyé ìrírí tó burú tí wọ́n kojú láàrin ọjọ́ 66 tí wọ́n fi wà lọ́wọ́ àwọn ajínigbé. Ó sọ pé àwọn ajínigbé máa ń lu àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ń sunkún tàbí tí wọ́n bá ń pariwo. Wọ́n sì di ojú àti ẹsẹ̀ àwọn olùkọ́ ọkùnrin nígbà tí wọ́n tún máa ń fi ipá mú gbogbo wọn rìn ní òru láàrin igbó láti yẹra fún àwọn agbófinró. Ìyáàfin Àlàmú sọ èyí ní ọjọ́ Ajé lẹ́yìn tí ọmọ ogun Nàìjíríà fi ohun àti àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dóòlà lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́wọ́ ní ọ́fíìsì gómìnà ní Ìbàdàn. Àwọn ajínigbé kó àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ náà lọ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Wọ́n sì lo ohun tó kù díẹ̀ kó pé oṣù méjì ní ìgbèkùn kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dóòlà wọn. Nígbà tó ń ṣàpèjúwe bí ìgbésí ayé wọn ṣe rí ní ìgbèkùn, Ìyáàfin Àlàmú sọ pé àwọn lò púpọ̀ nínú ọjọ́ 66 náà ní àárín gbangba nínú igbó níbi tí àwọn ti farada oòrùn àti òjò nígbà tí wọ́n sì ń gbìyànjú láti dáàbò bo àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà kí wọ́n má bàa ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ó ní ẹ lè fojú inú yín wò bí yóò ṣe rí, kò rọrùn rárá. A wà ní àárín igbó lábẹ́ oòrùn àti òjò pẹ̀lú àwọn ọmọ, ṣùgbọ́n à ń fara dà á nítorí kò sí ọ̀nà àbáyọ. A mọ̀ pé Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́, a sì gbà pé àwọn ènìyàn ń gbàdúrà fún wa. Èyí ló ń fún wa ní agbára láti máa tẹ̀síwájú. Ìyáàfin Àlàmú sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò lu òun, ọ̀pọ̀ àwọn ọmọ kéékèèké ni wọ́n lù gan-an ní gbogbo ìgbà tí wọ́n bá ń sunkún tàbí tí wọ́n bá ń pariwo. Ó ní wọn ò lù mí, ṣùgbọ́n wọ́n lu díẹ̀ lára àwọn ọmọ. Ohun tí wọ́n kórìíra jùlọ ni ariwo, nítorí wọ́n gbà pé ó lè fà kí àwọn ènìyàn mọ ibi tí wọ́n wà. Àwọn ọmọ tó kéré lọ ló jìyà, wọ́n máa ń fi aṣọ dì wọ́n lẹ́nu, wọ́n sì máa ń lù wọ́n gidigidi. Síbẹ̀, olùdarí ilé ẹ̀kọ́ náà sọ pé láìka gbogbo ìṣòro náà sí, kò sí ẹnì kankan lára àwọn olùkọ́ tàbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ipá bá ní ìbálòpọ̀ lákòókò tí wọ́n wà ní ọwọ́ àwọn ajínigbé náà. Ó ní kò sí ìfipábánilòpọ̀ tàbí ìṣekúṣe kankan lákòókò tí a wà nígbèkùn. Gẹ́gẹ́ bí Ìyáàfin Àlàmú ṣe sọ, àwọn ajínigbé náà ń pa ibi tí wọ́n ń fi àwọn pamọ́ sí dà ní gbogbo ìgbà tí wọ́n bá fura pé àwọn agbófinró ti mọ ibi tí wọ́n wà. Èyí sì máa ń jẹ́ kí àti àgbà àti àwọn ọmọ kéékèèké rin ìrìn àjò gígùn nínú igbó lóru. Ó ní gbogbo ìgbà tí wọ́n bá ti mọ̀ pé àwọn agbófinró ti mọ ibi tá a wà, wọ́n máa ń kó wa lọ sí ibòmíràn. Ìrìn àjò náà sì máa ń bẹ̀rẹ̀ ní nǹkan bí aago 7 tàbí 8 alẹ́, nígbà tí a máa ń rìn fún wákàtí 3 sí 4. Ìdí nìyẹn tí ara wa fi ní ọgbẹ́ àti ìpalára. Ó ṣàlàyé pé bí àwọn ajínigbé ṣe máa ń gbé àwọn ọmọ kéékèèké ní ọwọ́ tí àwọn tó dàgbà sì ní láti rìn. Ó ní wọ́n máa ń gbé àwọn ọmọ kéékèèké, ṣùgbọ́n àwọn tó ti dàgbà díẹ̀ ní láti rìn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń ṣubú nítorí ìrìn àjò tó le ni. Ìyáàfin Àlàmú tún rántí bí wọ́n ṣe mú wọn lọ sí inú igbó lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí wọ́n jí wọn gbé. Ó tún fi hàn pé àwọn ọkùnrin tó wà lára wọn tí wọ́n jí gbé ni wọ́n jìyà jùlọ. Ó ní àwọn ọkùnrin jìyà jù wá lọ. Wọ́n máa ń di ojú wọn, wọ́n ń fi ẹ̀wọ̀n di ọwọ́ wọn, wọ́n sì tún di ẹsẹ̀ wọn pẹ̀lú ẹ̀wọ̀n. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ké sí gómìnà Ṣèyí Mákindé pé kó sì mẹ̀dọ̀ lórí ìpè rẹ̀ sí àjọ UN láti wá ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ti kìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lórí ìpè rẹ̀ pé kí àjọ ìṣọ̀kan àgbáyé wá ṣe ìwádìí nípa ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ náà ní ọjọ́ Ajé, nígbà tí gómìnà Mákindé tẹ́wọ́ gba ojúṣe ìtọ́jú, àtúnṣe ìgbésí ayé àti ètò ẹ̀kọ́ àwọn olùkọ́ 6 àti akẹ́kọ̀ọ́ 45 tí wọ́n gbà sílẹ̀ lẹ́yìn ọjọ́ 56 tí wọ́n lò ní ìgbèkùn. Ó sọ pé àwọn ọmọ Nàìjíríà ní ẹ̀tọ́ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà náà ṣàlàyé pé ìdí tí òun fi pè fún ìwádìí láti ọ̀dọ̀ àjọ àgbáyé ni láti jẹ́ kí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà jìyà ojúṣe wọn, kì í ṣe láti ba orúkọ àwọn ilé-iṣẹ́ ìjọba Nàìjíríà jẹ́. Ẹ ó rántí pé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ni àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí iléèwé 3 ní àwọn àdúgbò Yawọta àti Ahoro Ẹ̀sìnlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ 29 àti àwọn olùkọ́ 6 gbé lọ. Nínú ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ Ìṣẹ́gun, àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà gba gómìnà Mákindé níyànjú pé kó yẹra fún àwọn ọ̀rọ̀ tó lè dín ìsapá tí ìjọba àpapọ̀
àti àwọn ẹ̀ka ààbò ń ṣe láti dojúkọ ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti ìjínigbé kù. Ìkìlọ̀ yìí jẹ́ ara àwọn ìpinnu tí ilé ìgbìmọ̀ aṣòfin ṣe lẹ́yìn tí wọ́n gbọ́ ìmọ̀ràn kan tí olórí ìgbìmọ̀ náà Ọpẹ́yẹmí Bámidélé gbé kalẹ̀ nípa bí wọ́n ṣe gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ àti ìfaradà àwọn ẹ̀ka ààbò tó ṣiṣẹ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà gbóríyìn fún àwọn ọmọ ogun Nàìjíríà, àwọn ẹ̀ka ìmòye ààbò àti gbogbo àwọn iléeṣẹ́ ààbò mìíràn fún bí wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun láti gba àwọn olùfaragbá náà sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti lo ọ̀pọ̀ ọjọ́ ní ìgbèkùn. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà tún gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún bí ó ṣe pàṣẹ pé kí àwọn ẹ̀ka ààbò lo gbogbo ohun èlò tó yẹ kí wọ́n lè gba àwọn olùfaragbá náà sílẹ̀ láìsí àdéhùn kankan. Gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin ṣe sọ, iṣẹ́ ìdóòlà náà tí ó parí pẹ̀lú ìtúsílẹ̀ àwọn olùfaragbá ní ọjọ́ 10 oṣù keje ọdún 2026 tún yọrí sí mímú àwọn afurasí apànìyàn 8 nígbà tí wọ́n pa ọ̀pọ̀ àwọn mìíràn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sọ pé iṣẹ́ náà fi hàn pé ìmọ̀ iṣẹ́, agbára àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ẹ̀ka ààbò tí ń lágbára. Wọ́n dárúkọ àwọn ọmọ ẹ̀ka ààbò tó kú àti àwọn tó farapa. Síbẹ̀, wọ́n ṣàfihàn ìbànújẹ́ wọn lórí ikú àwọn ọmọ ẹ̀ka ààbò kan nínú iṣẹ́ ìgbàlà náà. Wọ́n dárúkọ àwọn tó kú gẹ́gẹ́ bí Lieutenant F.A. Isaac ti ọmọ ogun Nàìjíríà, Private Silas Musa ti ẹgbẹ́ ọmọ ogun 81 Battalion, Sergeant Abena John Jerome ọmọ ọlọ́pàá Nàìjíríà. Wọ́n tún mẹ́nu bà Lance Corporal Adamu Hussein, ẹni tó farapa nínú iṣẹ́ ìtúsílẹ̀ náà. Àwọn aṣòfin náà tún ṣàfihàn ìbànújẹ́ wọn lórí ikú ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé tó kú nígbà tó wà ní ìgbèkùn, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé bí wọ́n ṣe gba àwọn tó kù sílẹ̀ náà jẹ́ àṣeyọrí ńlá tó tún mú ìrètí padà fún àwọn ọmọ Nàìjíríà, pàápàá àwọn òbí àti àwọn iléèwé. Wọ́n wá rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n yára san gbogbo ẹ̀tọ́ tó yẹ fún ẹbí àwọn ọmọ ẹ̀ka ààbò tó kú pẹ̀lú owó ìrànlọ́wọ́ ikú, owó ìfẹ̀yìntì àti àwọn àǹfààní mìíràn tó yẹ kí wọ́n gbà. Wọ́n tún pe ìjọba àpapọ̀ láti mú ìlera àti àlàáfíà àwọn ọmọ ogun, ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò mìíràn sunwọ̀n sí nípa pípèsè ẹ̀kọ́, ohun èlò iṣẹ́ àti agbára iṣẹ́ tó péye fún wọn. Bákan náà, àwọn aṣòfin náà tún rọ ìjọba pé kí wọ́n túbọ̀ mú ìjà lòdì sí àwọn apànìyàn, àwọn ajínigbé, àwọn agbésùnmọ̀mí àti gbogbo ẹgbẹ́ ọ̀daràn pọ̀ sí nípa pípèsè ohun ìjà ayé òde òní, ẹ̀rọ ìtọ́jú ààbò tó gbalẹ̀, ìmòye ààbò tó lágbára, ìrànwọ́ ẹ̀rọ ìrìn àjò àti àtìlẹ́yìn tó dára fún àwọn ọmọ ẹ̀ka ààbò. Wọ́n tún ké sí àwọn ẹ̀ka ààbò pé kí wọ́n máa tẹ̀síwájú nínú ìsapá láti gba àwọn ọmọ Nàìjíríà mìíràn tí wọ́n sì wà ní ìgbèkùn káàkiri orílẹ̀-èdè náà sílẹ̀. Nígbà tí wọ́n ń jíròrò lórí ọ̀rọ̀ náà, Adams Osihomhole, sẹ́nítọ̀ tó ń ṣojú Edo North, gba gómìnà Mákindé níyànjú pé kó yẹra fún ìpè rẹ̀ sí United Nations láti ṣe ìwádìí ọ̀rọ̀ ìjínigbé náà. Sẹ́nẹ́tọ̀ Aniekan Bassey tó ń ṣojú Akwa Ibom North East sì faramọ́ ìmọ̀ràn náà. Nínú ìpinnu wọn, wọ́n wá rọ̀ gómìnà Ṣèyí Mákindé pé kó yẹra fún àwọn ọ̀rọ̀ tó lè dín ìsapá ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ka ààbò kù nínú ìjà lòdì sí àìlera ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo lè má lọ sí iléèwé, ṣùgbọ́n ọgbọ́n àti ìrírí ìgbé ayé tí mo ní ju ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ sí iléèwé gíga lọ. MC Olúọmọ ló ń ṣàlàyé ìrírí rẹ̀ nínú ayé. Ààrẹ ẹgbẹ́ awakọ̀ NURTW Musiliu Akinsanya, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ, ti sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun kò lọ sí iléèwé gíga, ìrírí ìgbésí ayé àti ìmọ̀ tóun ní nínú iṣẹ́ ti fún òun ní òye tó ju ti ọ̀pọ̀ àwọn tó ní ìwé ẹ̀rí yunifásítì lọ. Gẹ́gẹ́ bí Premium Times ṣe ròyìn ní ọjọ́ Ajé, MC Olúọmọ sọ èyí ní ọjọ́ Àìkú níbi ayẹyẹ 50 ọdún olórin Islam Hafizat Adégòkè àti ìfilọ́lẹ̀ àwo orin tuntun rẹ̀ ní Aláùsá, ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ àwọn olókìkí ló wà níbi ayẹyẹ náà, lára wọn ni olórin Fuji Saheed Òṣùpá. Nígbà tó rántí ìgbà ọ̀dọ́ rẹ̀, MC Olúọmọ sọ pé òun bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí agbèrò ọkọ̀ akérò nígbà tóun sì wà ní ọ̀dọ̀. Ó ní owó tóun rí nígbà náà máa ń tó láti ran ìyá òun lọ́wọ́, tóun sì máa ń fi díẹ̀ nínú rẹ̀ lọ wo fíìmù ní ilé eré. Ó sọ pé mo ti ná owó láti ọmọ ọdún 13, mò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbèrò ọkọ̀ láti ọ̀sán di ìrọ̀lẹ́, mo máa ń lọ sí Danjuma Cinema láti wo fíìmù India pẹ̀lú owó mi, mo sì tún máa ń mú owó lọ fún ìyá mi láti fi ra oúnjẹ. Ó tún ṣàlàyé pé òun kò di ààrẹ NURTW nípasẹ̀ àǹfààní tàbí oríire, bí kò ṣe pé òun ṣiṣẹ́ takuntakun,
òun sì kọ́ iṣẹ́ náà dáadáa títí òun fi dé ipò tóun wà lónìí. Ó ní mi ò wọ inú NURTW bí ọmọ àlè, mo kọ́ iṣẹ́ náà, mo mọ̀ dáadáa, mo sì ṣiṣẹ́ títí mo fi dé ipò tí mo wà lónìí ni. Bó tilẹ̀ jẹ́ pé mi ò lọ sí ilé ìwé gíga, àmọ́ ìmọ̀ àti òye tí mo ní ju ti ọ̀pọ̀ àwọn tó ní ìwé ẹ̀rí gíga lọ. MC Olúọmọ tún tọ́ka sí àṣeyọrí àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí pé bó tilẹ̀ jẹ́ pé òun kò ní ìwé ẹ̀rí ilé ìwé gíga, ó fi ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ sí ipò pàtàkì. Ó sọ pé àwọn ọmọ òun tí ń lépa ìgbé ayé gbádùn ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní mo máa ń sọ pé bí mi ò bá kàwé, ọpẹ́ ni fún Ọlọ́run. Lónìí, ọ̀kan nínú àwọn ọmọ mi ti di dókítà, ọ̀kan ti di agbẹjọ́rò, ẹlòmíì sì ti di onímọ̀ ẹ̀rọ. Gbogbo wọn wà ní Amẹ́ríkà. Kí Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa kú ní kékeré. MC Olúọmọ tún rántí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Saheed Òṣùpá. Ó sọ pé àwọn ti mọ ara wọn láti gba èwe. Ó sọ pé nígbà tí àwọn ń dàgbà, òun máa ń jẹun ní ilé ìyá Saheed Òṣùpá. Ó fi kún pé Òṣùpá mọ̀ bí ìgbésí ayé òun ṣe bẹ̀rẹ̀ láti ìpele kékeré. MC Olúọmọ bá àwọn bàbá sọ̀rọ̀ pé kí wọ́n má ṣe fi ojú fo ojúṣe wọn sí aya àti àwọn ọmọ wọn. Ó sọ pé mo ti máa ń sọ pé ọkùnrin tí kò bá tọ́jú àwọn ọmọ rẹ̀ jẹ́ ọ̀tá Ọlọ́run. Ó ṣàfihàn ìbànújẹ́ pé lónìí ọ̀pọ̀ àwọn obìnrin ló ti di ẹni tó ń ru ojúṣe ìdílé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ọkọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ọ̀pọ̀ ìyàwó ló ń san owó iléèwé àwọn ọmọ, owó ilé, owó aṣọ àti owó oúnjẹ nítorí pé àwọn ọkọ wọn kò sí ojúṣe wọn. Ó tún fi ẹ̀sùn kan àwọn ọkùnrin kan pé ọ̀pọ̀ wọn ń tọ́jú àwọn ọmọ tí wọ́n bí síta ju àwọn ìdílé wọn lọ. Ó wá kìlọ̀ pé irú ìwà bẹ́ẹ̀ lè ní àbájáde búburú ní ọjọ́ iwájú. A ó gbéná wojú àwọn agbanisíṣẹ́ tó bá kọ̀ láti pèsè ilégbèé àti ètò ìrìnnà fún àwọn ọ̀dọ́ asìnrú ìlú. Àjọ NYSC ló ké gbàjarè bẹ́ẹ̀. Àjọ tó ń rí sí ètò ìsìnrú ìlú di National Youth Service Corps NYSC ti ké gbàjarè síta pé àwọn yóò kóró ojú sí àwọn agbanisíṣẹ́ tó bá kọ̀ láti pèsè ilégbèé àti ètò ìrìnnà fún àwọn ọ̀dọ́ asìnrú ìlú NYSC tí wọ́n bá fi sí àkàtà wọn láti sìn wọ́n. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ọ̀gá àgbà àjọ náà Brigadier General Ọlákúnlé Nafiu gbé jáde sórí ayélujára ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tó fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn asìnrú ìlú corps member níbi àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Kogi. Nafiu sọ pé òun yóò kóró ojú gidi gan sí ẹnikẹ́ni nínú àwọn agbanisíṣẹ́ tó bá kọ̀ láti pèsè ilégbèé àti ohun èlò ìrìnnà fún àwọn ọ̀dọ́ asìnrú ìlú fún ìgbáyégbádùn iṣẹ́ ìsìnrú ìlú wọn. Ó wá rọ àwọn àjọ agbanisíṣẹ́ láti jáwé sóbì ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ tó ń sìnrú ìlú kí wọ́n sì gbárùkù tì wọ́n kí ètò ìsìnrú ìlú wọn lè so èso rere. Ọ̀gá àgbà àjọ NYSC fi dá àwọn ọ̀dọ́ tó ń sìnrú ìlú náà lójú wípé ìjọba àpapọ̀ kò ní fi ètò ààbò àti ìgbáyégbádùn wọn jáfara. Ìjọba àpapọ̀ yóò túbọ̀ farajìn fún ètò ààbò àti ìgbé ayé yín, ṣùgbọ́n mo rọ àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pàápàá jùlọ àwọn olùgbé agbègbè láti túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò náà. Ó tún rán àwọn ọ̀dọ́ asìnrú ìlú létí wípé iṣẹ́ àti ètò ààbò ti gbogbo wa ni, kí wọ́n wà lójú lalákànfin sọrí, kí wọ́n sì fi gbogbo ohun tó bá mú ìfura dání tó ẹ̀ṣọ́ aláàbò létí ní kànmọ́nkóbó. Nafiu tún gba àwọn ọ̀dọ́ asìnrú ìlú náà ní ìmọ̀ràn wípé kí wọ́n jẹ́ ọmọlúàbí, kí wọ́n sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́, kí wọ́n yàgò fún gbogbo ohun tó bá lè ba orúkọ rere àjọ náà jẹ́. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, ó rọ àwọn ọ̀dọ́ náà pé kí wọ́n ṣe àmúlò àǹfààní ẹ̀kọ́ ọlọ́kùn òjọ̀kan tí wọ́n ti kọ́ ní ìpàgọ́ wọn, kí àwọn ẹ̀kọ́ náà sì ní ipa rere ní ìṣẹ̀mí ayé wọn. Ẹ ní àfojúsùn kí ẹ sì ṣe àmúlò àwọn àǹfààní iṣẹ́ lágbègbè yín, kí ẹ máa kórè owó sí àkàtà yín gẹ́gẹ́ bó ṣe wí. Ọ̀gá àgbà náà kò ṣàì mẹ́nuba ètò ọrọ̀ ajé tó mẹ́hẹ̀ tó sì tún rọ̀ wọ́n wípé kí wọ́n má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Ó fi kún pé àsìkò ìsìnrú ìlú yìí kò jẹ́ àkókò láti kẹ́kọ̀ọ́ ọgbọ́n fún ètò ìnáwó àti ìdókòwò fún ọjọ́ iwájú yín. Ní ìbẹ̀rẹ̀, alámòjútó àjọ NYSC ní ìpínlẹ̀ Kogi Mrs. Tọ́jì Chika Chris Muneke ti kọ́kọ́ gbóríyìn fún ọ̀gá àgbà pátápátá àjọ náà fún àbẹ̀wò rẹ̀ àti ìfarajìn rẹ̀ lórí ètò ààbò àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti àwọn ọ̀dọ́ tó ń sìnrú ìlú. Ó wá tẹnumọ́ wípé akọ̀wé ìjọba ìpínlẹ̀ ti gbèrò láti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ tó ń sìnrú ìlú àti ètò ìlera fún àwọn tó wà ní ìgbèríko láìpẹ́ yìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dúró lórí ìgbẹ́jọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìlú Ìlọrin dá Abdulrahman Bello fún ẹ̀sùn ṣíṣekúpa ọ̀rẹ́bìnrin rẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sí ìlú Ìlọrin ti fìdí ìdájọ́ ikú tí wọ́n dá arákùnrin
tó pe ara rẹ̀ ní olórí ẹ̀sìn Islam kan Abdulrahman Bello múlẹ̀ lẹ́yìn tí wọ́n rí i pé ó jẹ̀bi ṣíṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Afisat Yetunde Lawal akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ní iléèwé Kwara State College of Education Ìlọrin. Ẹ ó rántí pé Afisat Lawal ni wọ́n pa ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2025 ní agbègbè Olúnládé ní Ìlọrin. Ìṣẹ̀lẹ̀ náà fa ìbínú àti ìbànújẹ́ ńlá láàrin àwọn ará ìpínlẹ̀ Kwara àti àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ní ìbẹ̀rẹ̀ ẹjọ́ náà, Bello àti àwọn mẹ́rin mìíràn ni wọ́n fi ẹ̀sùn ìpànìyàn, gígé àwọn ẹ̀yà ara ènìyàn láì bófin mu àti níní àwọn ẹ̀yà ara ènìyàn àti ẹ̀jẹ̀ ènìyàn lọ́wọ́. Bello nìkan ni wọ́n tún fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kàn, ṣùgbọ́n ilé-ẹjọ́ dá sílẹ̀ lórí ẹ̀sùn náà ní ìkẹyìn. Nínú ìdájọ́ tí adájọ́ mẹ́ta gbé kalẹ̀ ní Ọjọ́bọ̀ tí Justice Gabriel Ọmọnìyí Kọ́láwọlé darí, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kọ ẹ̀bẹ̀ tí Bello fi wọlé. Ilé-ẹjọ́ sọ pé àwọn agbẹjọ́rò ìjọba ti fi ẹ̀rí tó péye hàn pé Bello ló pa olóògbé náà, ó sì tún ní àwọn ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ láì bófin mu. Nítorí náà, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fọwọ́ sí ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara dá Bello pé kí wọ́n pa á nípa sísọ̀rọ̀ títí tí ẹ̀mí ò fi bọ́ lẹ́nu rẹ̀. Ilé-ẹjọ́ tún gbé jù sí ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn níní àwọn ẹ̀yà ara ènìyàn lọ́wọ́. Ilé-ẹjọ́ sọ pé kò sí ìdí tó lágbára nínú ẹ̀bẹ̀ tí Bello gbé wá, ó sì fìdí ẹ̀sùn àti ìjìyà tí ilé-ẹjọ́ àkọ́kọ́ dá náà múlẹ̀. Gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe sọ, ilé-ẹjọ́ àkọ́kọ́ ṣe àyẹ̀wò gbogbo ẹ̀rí tó wà níwájú rẹ̀ dáadáa, ó sì fi hàn pé àwọn agbẹjọ́rò ìjọba ti fi ẹ̀sùn náà hàn láìsí iyèméjì. Ẹgbẹ́ agbẹjọ́rò ìjọba ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn jẹ́ olórí nípasẹ̀ agbẹjọ́rò gbogbogbò àti kọmíṣánná fún ìdájọ́ ìpínlẹ̀ Kwara Senior Ibrahim Sulaiman pẹ̀lú Chief State Counsel Isa Sakari àti Assistant Chief State Counsel BL Abdulsalam. Ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ní ìpínlẹ̀ Kwara ṣàpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì mìíràn nínú ìṣàkóso ìdájọ́ ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Nínú àlàyé rẹ̀, wọ́n sọ pé ìdájọ́ yìí fi hàn pé ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ní ìpínlẹ̀ Kwara àti ẹ̀ka ilé-ẹjọ́ ní ìfẹ́ gidi láti rí dájú pé gbogbo ẹjọ́ ọ̀daràn ni à ń dá gẹ́gẹ́ bí òfin àti ẹ̀rí tí a gbé kalẹ̀ níwájú ilé-ẹjọ́. Wọ́n tún sọ pé ìdájọ́ náà tún ṣèlérí pé ẹni tí a bá rí tó jẹ̀bi ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ òdodo yóò dojúkọ ìjìyà gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Ẹ̀ka náà tún ṣàlàyé pé ìpinnu ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò mú kí ìgbàgbọ́ àwọn aráàlú nínú ẹ̀ka ìdájọ́ túbọ̀ lágbára. Síbẹ̀ wọ́n ṣàlàyé pé Bello sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òfin míì láti rawọ́ ẹ̀bẹ̀ lọ sí ilé-ẹjọ́ tó ga jùlọ bí ó bá fẹ́. Ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí tẹ̀lé ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara dá ní oṣù kejì ọdún 2025 níbi tí Justice Hannah Ajayi ti dá Bello lẹ́bi nípa gígé ẹ̀yà ara Afisat Lawal sí wẹ́wẹ́ tí wọ́n sì dá lẹ́bi ikú nípa yíyẹgi fún un. Nígbà tó ń ka ìdájọ́ náà, Justice Ajayi ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà búburú tó ga jùlọ tí ènìyàn lè wù. Ó sì sọ pé ó jẹ́ iṣẹ́ tí ó gbèrò tẹ́lẹ̀ tí ó sì mọ̀ọ́mọ̀ ṣe. Adájọ́ náà tún sọ pé ìdí tí Bello fi sọ pé òun nífẹ̀ẹ́ Afisat tí òun sì fẹ́ fẹ́ jẹ́ ọ̀nà láti tan ilé-ẹjọ́ jẹ lẹ́yìn tí ẹ̀sùn ti bẹ̀rẹ̀. Ó tún sọ pé ìhùwàsí Bello lẹ́yìn tó hu ìwà náà àti kí wọ́n tó mú fi hàn pé ó ṣeéṣe kó má jẹ́ ìgbà àkọ́kọ́ tó ti ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Pẹ̀lú èyí, ìwé kan tó ní ṣe pẹ̀lú oògùn owó tí wọ́n rí nínú ilé rẹ̀ tún fi agbára kún ẹ̀rí àwọn agbẹjọ́rò ìjọba. Justice Ajayi tún gbọ́ pé fídíò àti ìjẹ́wọ́ tí Bello kọ sílẹ̀ àti èyí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ láti ọwọ́ àwọn òṣìṣẹ́ Department of State Services DSS àti ọlọ́pàá jẹ́ ẹ̀rí tó bófin mu. Ó sì kọ ẹ̀sùn Bello pé wọ́n fi ìyà jẹ kó tó jẹ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ dá Bello sílẹ̀ lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀, wọ́n rí i pé ó jẹ̀bi ìpànìyàn àti níní àwọn ẹ̀yà ara èèyàn lọ́wọ́. Wọ́n dá a lẹ́bi ikú nípa yíyẹgi fún un. Wọ́n sì fi ẹ̀wọ̀n ọdún 10 kún fún ẹ̀sùn níní ẹ̀yà ara èèyàn pẹ̀lú àǹfààní láti san owó ìtanràn 100,000 naira. Ní apá kejì, ilé-ẹjọ́ dá àwọn mẹ́rin mìíràn tó jẹ́ olùjẹ́jọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. Wọ́n ní Ahmed Abdulwasiu, Sulaiman Muideen, Jamiu Usman àti Abdulrahman Jamiu. Ilé-ẹjọ́ sọ pé àwọn agbẹjọ́rò ìjọba kò lè fi ẹ̀rí tó péye hàn pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn náà. Lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga nígbà yẹn, Emir Ìlọrin àti alága Kwara State Traditional Rulers Council
Ibrahim Sulu Gambari ṣàpèjúwe ikú Hafizat gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó burú gan. Ó sì gbóríyìn fún ẹ̀ka ilé-ẹjọ́ fún bí wọ́n ṣe mú kí ìdájọ́ òdodo ṣẹlẹ̀. Ó fi kún pé ìdájọ́ yìí ti tún mú ìrètí àti ìgbàgbọ́ àwọn ènìyàn nínú ilé-ẹjọ́ àti àwọn ẹ̀ka ààbò pọ̀ sí kí Ọlọ́run Olódùmarè fi àlàáfíà fún Hafizat Lawal kí ó sì tu àwọn ẹbí rẹ̀ nínú. Emir náà tún gba àwọn òbí àti alábòójútó níyànjú pé kí wọ́n máa ṣọ́ra kí wọ́n sì máa tọ́jú àti ṣe àbójútó ìrìn àjò àti iṣẹ́ àwọn ọmọ wọn dáadáa kí irú ìṣẹ̀lẹ̀ búburú bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá ti pàṣẹ pé kí wọ́n fi ọwọ́ òfin mú Adéníyì Adéyẹmí lẹ́yìn tó kọ̀ láti farahàn nílé-ẹjọ́ lákòókò ìgbẹ́jọ́. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Àbújá ti pàṣẹ pé kí wọ́n lọ mú Adéníyì Adéyẹmí, ẹni tó ń pe ara rẹ̀ ní olùdarí gbogbogbò iléeṣẹ́ tí wọ́n pè ní Presidential Foreign Investment Promotion Council PFIPC, lẹ́yìn tí kò farahàn ní ilé-ẹjọ́ fún ìgbẹ́jọ́ rẹ̀ lórí àwọn ẹ̀sùn ṣíṣe ayédèrú ìwé ìjọba. Adájọ́ Mohammed Umar ló pàṣẹ náà ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí àwọn agbẹjọ́rò ìjọba béèrè pé kí ilé-ẹjọ́ fi ọwọ́ àṣẹ mú jáde nítorí pé kò yọjú lákòókò ìgbẹ́jọ́ náà. Ẹ ó rántí pé Adéyẹmí yóò dáhùn sí ẹ̀sùn 8 tí ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fi kàn án. Ẹ̀sùn náà ní í ṣe pẹ̀lú bí ó ṣe ń ṣiṣẹ́ lábẹ́ àjọ tí wọ́n pè ní Presidential Foreign Investment Promotion Council tí ààrẹ orílẹ̀-èdè ti sọ pé irú àjọ bẹ́ẹ̀ kò sí lábẹ́ ìjọba àpapọ̀. Nígbà tí agbẹjọ́rò ìjọba Wisdom Madaki béèrè pé kí ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n mú Adéyẹmí, agbẹjọ́rò rẹ̀ Genesis Francis sọ pé oníbàárà òun bẹ̀rù fún ẹ̀mí rẹ̀, ó sì ti kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò náà ṣe sọ, Adéyẹmí ń sáré ẹ̀mí rẹ̀ kó lè dojúkọ ẹjọ́ náà bó ti yẹ. Ní ìdáhùn, adájọ́ Umar sọ pé ilé-ẹjọ́ yóò rí dájú pé ó wà láàyè. Lẹ́yìn náà, ó pàṣẹ pé kí wọ́n fi ọwọ́ àṣẹ mú Adéyẹmí. Ó sì tún sún ẹjọ́ náà sí 30 oṣù kẹsàn-án ọdún 2026. Ìjọba àpapọ̀ nípasẹ̀ ọlọ́pàá Nàìjíríà fi ẹ̀sùn náà kan Adéyẹmí ní ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2025. Wọ́n tún fi ẹ̀sùn kan àwọn méjì míì tí wọ́n mọ̀ sí Fẹ́mi àti Àánú tí wọ́n sọ pé wọ́n ti sá lọ. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn náà ṣe fi hàn, àwọn olùjẹ́jọ́ náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ṣe ayédèrú àwọn ìwé ìjọba. Àwọn ìwé wọ̀nyí ní lẹ́tà ìyànnisípò láti ọ̀dọ̀ ààrẹ, ìwé ilé ìjọba, ìwé ìfọwọ́sí fún ìdásílẹ̀ PFIPC, àwọn ìbéèrè fún ṣíṣí àsùnwọ̀n owó àwọn òṣìṣẹ́, ṣíṣí ọ́fíìsì àti àwọn lẹ́tà ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka ìjọba kan. Ọ̀kan lára àwọn ẹ̀sùn náà sọ pé Adéyẹmí ṣe ayédèrú lẹ́tà ìyànnisípò tí yóò fi hàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yàn sí ipò náà, tí wọ́n sì fi orúkọ àti ìbuwọ́lù olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà sí láìtọ́. Àwọn agbẹjọ́rò ìjọba tún fi ẹ̀sùn kàn pé ó ń fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdarí gbogbogbò àjọ PFIPC, èyí tí wọ́n sọ pé ó lòdì sí abala 179 ti Penal Code. Gẹ́gẹ́ bí òfin ṣe sọ, tí wọ́n bá rí i pé Adéyẹmí jẹ̀bi ẹ̀sùn ayédèrú ìwé ìjọba, ó lè dojúkọ ẹ̀wọ̀n tó tó ọdún 21 láìsí àǹfààní owó ìtanràn. Ẹ̀sùn fífi èrú pera rẹ̀ lọ́mọ sì lè mú kí wọ́n dá a lẹ́bi ẹ̀wọ̀n ọdún 3 tàbí kí wọ́n jẹ́ kó san owó ìtanràn. Àìfarahàn rẹ̀ ní ilé-ẹjọ́ ṣẹlẹ̀ ní ọjọ́ kan lẹ́yìn tí ó ti sọ̀rọ̀ lórí Channels Television pé òun kò sápamọ́ fún àwọn ẹ̀ka ààbò. Ó ní, mo ti múra tán láti farahàn, mi ò sápamọ́. Ohun tó ń ṣe mí ni pé mò ń bẹ̀rù fún ẹ̀mí mi nítorí mo ti gbọ́ láti ọ̀dọ̀ àwọn tó ṣe é gbẹ́kẹ̀lé pé èmi ni wọ́n ń wá fún ewu. Ọ̀pọ̀ ìgbìyànjú ni wọ́n sì ti ṣe láti pa mí. Adéyẹmí tún sọ pé òun san 400 million naira nípasẹ̀ alárinà kan láti lè gba ipò olùdarí gbogbogbò àjọ náà. Ó ní àwọn ẹni tí òun ya owó náà lọ́wọ́ wọn ti fi ẹjọ́ náà ránṣẹ́ sí àjọ Economic and Financial Crimes Commission EFCC. Ní ìbẹ̀rẹ̀, ọlọ́pàá ti ṣàlàyé pé ìwádìí ọ̀rọ̀ PFIPC bẹ̀rẹ̀ lẹ́yìn tí ọ́fíìsì olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ fi ẹ̀bẹ̀ ránṣẹ́ sí ọ̀gá àgbà ọlọ́pàá ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 lórí bí àwọn lẹ́tà ìyànsípò ayédèrú ṣe ń lọ káàkiri. Àwọn olùwádìí sọ pé àwọn ìwé wọ̀nyí ní àwọn ìbuwọ́lù èké, nọ́mbà ìtọ́kasí èké, àmì ìjọba èké àti àmì orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì ń lò wọ́n láti fi hàn pé PFIPC jẹ́ àjọ ìjọba àpapọ̀ gidi. Ọlọ́pàá tún sọ pé Adéyẹmí ń ṣiṣẹ́ láti ọ́fíìsì kan nínú Federal Secretariat Complex Phase 3 Abuja, níbi tí ó ti ń fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdarí gbogbogbò àjọ PFIPC. Ìwádìí náà tún so ọ̀rọ̀ náà kan Dọlápọ̀ Babátúndé Tanímọ̀lá, ẹni tí wọ́n sọ pé ó kú
nínú iná tó ṣẹlẹ̀ ní ilé ìtura kan ní Àbújá. Síbẹ̀ Adéyẹmí ti ń tẹnu mọ́ pé PFIPC wà lòdì sí ohun tí ìjọba sọ. Ó sì ti béèrè pé kí wọ́n dá ìgbìmọ̀ olómìnira sílẹ̀ láti ṣe ìwádìí gbogbo àríyànjiyàn tó yí àjọ náà ká pẹ̀lú ìròyìn pé wọ́n pín 1.3 billion naira sí i nínú òfin ìṣúná ọdún 2026. Nínú lẹ́tà tó kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Adéyẹmí béèrè pé kí wọ́n dá ìgbìmọ̀ ìwádìí kan sílẹ̀ tí yóò ní aṣojú àwọn ẹgbẹ́ olùfẹ́ aráàlú, àwọn agbẹjọ́rò àti adájọ́, àwọn ilé iṣẹ́ ìròyìn, àwọn ilé iṣẹ́ ìṣúná àgbáyé, àwọn ẹgbẹ́ tó ń dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn, àwọn aṣojú orílẹ̀-èdè òkèèrè, àjọ Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC àti EFCC. Ó tún sọ pé òun yóò fi gbogbo ẹ̀rí tó wà lọ́wọ́ òun hàn. Òun yóò sì fọwọ́sowọ́pọ̀ pátápátá pẹ̀lú àwọn olùwádìí bí wọ́n bá dá irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ sílẹ̀. Ó tún tẹnu mọ́ pé ìdí tí òun fi yàgò fún ìfarahàn ní gbangba ni nítorí àwọn ìhàlẹ̀ tó ní wọ́n ń ṣe sí ẹ̀mí òun àti ikú Dọlápọ̀ Tanímọ̀lá, ẹni tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí alárinà pàtàkì nínú ọ̀rọ̀ náà. Tinubu nífẹ̀ẹ́ sí pípèsè oúnjẹ aṣaralóore fún àwọn ọmọ ilé ẹ̀kọ́. Aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu ló ṣàlàyé lákòókò tó ń gba àwọn aṣojú báńkì lágbàáyé lálejò. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ti sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìfẹ́ púpọ̀ sí ìdásílẹ̀ ètò pípèsè oúnjẹ fún àwọn ọmọ iléèwé. Ó sì fi ìdánilójú hàn pé kí àkókò ìjọba yìí tó parí, ètò náà yóò ti fìdí múlẹ̀ dáadáa. Ó sọ èyí ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tó ń gbàlejò àwọn aṣojú 5 láti ọ̀dọ̀ báńkì àgbáyé tí dókítà Matthew Fagis, aṣojú olùdarí ilé ìfowópamọ́ àgbáyé fún Nàìjíríà darí ní ilé ìjọba Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ àgbà rẹ̀ lórí ìròyìn Bùsọ́lá Kúkọ̀yí fi hàn, ìpàdé náà dojúkọ bí wọ́n ṣe lè túbọ̀ fọwọ́sowọ́pọ̀ lórí àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn ọmọ kéékèèké ní Nàìjíríà. Nígbà tó ń bá wọn sọ̀rọ̀, aya rẹ̀ tẹnumọ́ pé ó ṣe pàtàkì kí ìjọba máa náwó sí ìtọ́jú àti ìdàgbàsókè àwọn ọmọ láti ìgbà tí wọ́n ti wà ní kékeré kí ìlera wọn, ìdàgbàsókè wọn àti ọjọ́ ọ̀la wọn lè dára. Ó ní níná owó sí ìdàgbàsókè àwọn ọmọ láti ìgbà ìwé jẹ́ ohun tó ṣe pàtàkì gan, kì í ṣe fún ìdàgbàsókè wọn nìkan, ṣùgbọ́n ó tún máa ń ràn wọ́n lọ́wọ́ láti ní àfojúsùn tó dáa ní ìgbésí ayé wọn. Ó tún sọ pé ìjọba àpapọ̀ sì dúró ṣinṣin lórí pípèsè àwọn ètò tó máa mú ìgbésí ayé àwọn ọmọ Nàìjíríà sunwọ̀n sí. Ó ní iye àwọn ènìyàn tó wà ní Nàìjíríà jẹ́ agbára wa nítorí Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè ńlá. Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tún ṣàlàyé pé ìjọba yìí ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀nà tó kó gbogbo ẹ̀ka pàtàkì jọ nípa fífi ọwọ́ sí ọ̀rọ̀ ìlera, ẹ̀kọ́, ìmọ́tótó àyíká àti oúnjẹ aṣaralóore. Ó sọ pé ẹ mẹ́nuba ọ̀nà tí ó kó gbogbo ẹ̀kọ́ jọ, ìyẹn gan ni a ti ń ṣe báyìí. Mo lè sọ pé ààrẹ ti kó ẹgbẹ́ iṣẹ́ tó dára jọ. Nípa àrùn ikọ́ ife tuberculosis, à ń lọ káàkiri láti kọ́ àwọn èèyàn ní ìmọ̀ àti ìpolówó láti dènà rẹ̀. Ní báyìí, nípa àwọn ọmọ wa, àwọn ni ayọ̀ orílẹ̀-èdè wa, a sì gbọ́dọ̀ ṣe ohun púpọ̀ fún wọn. Aya rẹ̀ tún ṣèlérí pé òun yóò máa bá àwọn aya àwọn gómìnà ìpínlẹ̀ ṣiṣẹ́ pọ̀ láti mú àwọn ètò tó máa mú ìlera àti àlàáfíà àwọn ọmọ dára sí i ní gbogbo orílẹ̀-èdè. Ó ní à ń retí ètò fífún àwọn ọmọ iléèwé ní oúnjẹ. Mo lè fi dá yín lójú pé kí ìjọba wa tó parí, ètò náà yóò ti dúró ṣinṣin nítorí pé ààrẹ fúnra rẹ̀ ní ìfẹ́ púpọ̀ sí ètò náà láti ìgbà tí ó ti wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó. Ní ìbẹ̀rẹ̀ ìpàdé náà, dókítà Matthew Fagis pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára sí i láàrin báńkì àgbáyé àti àwọn olórí Nàìjíríà kí wọ́n lè mú ìdàgbàsókè àwọn ọmọ kéékèèké lọ síwájú. Ó ṣàpèjúwe èyí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìdókòwò tó ṣe pàtàkì jùlọ fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Ó ní gbogbo ọdún 5 tàbí 6 a máa ń tún ètò iṣẹ́ wa ṣe ní Nàìjíríà. Nàìjíríà jẹ́ ọ̀kan lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó tóbi jùlọ fún báńkì àgbáyé. Ọ́fíìsì wa níbí sì jẹ́ ọ̀kan lára àwọn tó tóbi jùlọ ní àgbáyé. Nínú ètò wa, fífi owó sínú ìdàgbàsókè ènìyàn jẹ́ ohun pàtàkì. À ń ṣiṣẹ́ pọ̀ lórí ẹ̀kọ́, oúnjẹ tó ń ṣara lóore àti ètò ẹ̀kọ́ lórí iṣẹ́ ọwọ́. A mọ̀ pé ó ṣe pàtàkì láti náwó sí ìdàgbàsókè àwọn ènìyàn. Ó tún sọ pé fífi owó sí ìtọ́jú àwọn ọmọ láti inú oyún títí di ọdún 5
máa mú kí agbára ọpọlọ wọn dára, ó máa ń dín owó ìtọ́jú ìlera kù, ó sì máa ń ṣèrànwọ́ láti dín òṣì kù. Fergus tún gba àwọn aya rẹ̀ níyànjú pé kí ó lo ipò rẹ̀ láti gbé ọ̀nà tó kó gbogbo ẹ̀ka jọpọ̀ ga nínú àwọn èso ìdàgbàsókè ọmọ kéékèèké. Ó ní Nàìjíríà jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pàtàkì fún Báńkì Àgbáyé, àṣeyọrí rẹ̀ sì ṣe pàtàkì fún wa láti lè ṣàṣeyọrí àwọn nínú èsè wa. A ní àwọn èsè nípa ìlera, ìrọ̀rùn sí ìbánisọ̀rọ̀ lórí ayélujára àti ìpèsè agbára iná mọ̀nàmọ́ná. Bí Nàìjíríà kò bá ṣàṣeyọrí, Báńkì Àgbáyé náà kò ní ṣe àṣeyọrí. Àwọn aṣojú Báńkì Àgbáyé tún sọ pé ètò ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ọdún 5 tó ń bọ̀ yóò dojúkọ ìmúṣẹ àwọn èso tó máa ń mú oúnjẹ tó ń ṣara lóore, ẹ̀kọ́, ìmọ́tótó àyíká àti àwọn ọ̀rọ̀ pàtàkì míì tó nípa lórí ìdàgbàsókè àwọn ọmọ. Wọ́n fi kún pé ìdarí àti àtìlẹ́yìn aya rẹ̀ yóò ṣe ipa pàtàkì nínú àṣeyọrí ètò náà. Lẹ́yìn ikú Michael Oyedokun, olùkọ́ táwọn ajínigbé gé lórí, ni wọ́n tún pa lára olùkọ́ mi Dikin John Ọlálẹ́yẹ sínú igbó. Àwọn olùkọ́ tó rí kó yọ ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ìtúsílẹ̀ ṣàlàyé bí àwọn ajínigbé ṣe pa Dikin John Ọlálẹ́yẹ lẹ́yìn ikú Mr. Michael Oyedokun tí wọ́n gé lórí láti fi dá ìpayà sílẹ̀ láti yára gbà wọ́n jáde nígbèkùn. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé John Ọlálẹ́yẹ, ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé nínú ìkọlù ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nílùú Ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀ Ìyáwọ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire ní agbègbè Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, ti jẹ́ pípa ní ọwọ́ àwọn ajínigbé. Ìyáàfin Rachel Alamu, ọ̀gá ilé ẹ̀kọ́ Community High School Ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀, ẹni tí wọ́n jí gbé papọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ajínigbé tí wọ́n ń lò fi ṣe agbẹnusọ fún wọn, ló fìdí ìròyìn ìbànújẹ́ náà hàn lọ́sàn-án ọjọ́ Ajé Monday lásìkò ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí obìnrin náà ti wí, ó ní Dikin John Ọlálẹ́yẹ, ẹni tí wọ́n gbà sí olùkọ́ ní ọdún 2010, ni wọ́n pa ní ọjọ́ kejì lẹ́yìn tí wọ́n gé orí Mr. Michael Oyedokun. Ó ṣàlàyé pé àwọn ajínigbé ṣe èyí láti fi mú kí ìjọba tètè bá wọn dúnàdúrà tàbí ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún ìyọ̀ǹda. Ṣé láti ọjọ́ Ẹtì Friday tí ìròyìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ti jáde tí wọ́n sì ń fi àwòrán wọn hàn. Ohun tí ọ̀pọ̀ ènìyàn béèrè ni pé àwọn ò rojú àwọn kan, ní pàtàkì ọkùnrin olùkọ́ Ọlálẹ́yẹ. Ọ̀rọ̀ náà fa ọ̀pọ̀ àríyànjiyàn tí àwọn yòókù ti gba òmìnira. Ó tún jẹ́ àkíyèsí pé àwòrán Ọlálẹ́yẹ kò sí nínú fọ́tò ẹgbẹ́ tí wọ́n yà pẹ̀lú àwọn tí wọ́n dóòlà, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé aya rẹ̀ àti ẹbí rẹ̀ ti bẹ̀rẹ̀ ayẹyẹ nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti gbà wọ́n jáde nígbèkùn. Àmọ́ nígbẹ̀yìn ìbànújẹ́ tún gba ọkàn ọ̀pọ̀ ènìyàn nígbà tí gómìnà Ṣèyí Mákindé sọ pé olùkọ́ 5 ni wọ́n rí ìtúsílẹ̀ nígbà tí ó yẹ kí wọ́n jẹ́ 6. Àwọn kan rò pé àṣìsọ ni ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ọ̀gá ilé ẹ̀kọ́ náà padà túbọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé Dikin John Ọlálẹ́yẹ ni wọ́n pa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ikú àgbẹ̀ kan Ọ̀gbẹ́ni Azeez Garuba múlẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí rẹ̀ múlẹ̀ pé àgbẹ̀ kan Azeez Garuba ti pàdánù ẹ̀mí rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìsìn. Àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gangan àti láti ṣàwárí àwọn tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Òjó Adékìmí ti pàṣẹ fún ẹ̀ka tó ń ṣiṣẹ́ ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì lo gbogbo ọ̀nà ìwádìí àti ìmọ̀ àmúyẹ tó wà láti mọ àwọn tó hùwà láabi náà kí wọ́n sì mú wọn. Àṣẹ yìí wà nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétún Èjìrẹ́ Adéyẹmí fi síta ní ọjọ́ Ìṣẹ́gun. Kọmíṣánná ọlọ́pàá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burú tí kò sì bójú mu. Ó fi dá àwọn olùgbé lójú pé ọlọ́pàá ń tẹ̀lé gbogbo ìtọ́kasí àti àlàyé tó lè ràn wọ́n lọ́wọ́ láti yanjú ọ̀rọ̀ náà. Nínú àtẹ̀jáde náà, wọ́n sọ pé kọmíṣánná ọlọ́pàá ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ pẹ̀lú ìṣọ́ra lórí ikú burúkú tó pa àgbẹ̀ kan Ọ̀gbẹ́ni Azeez Garuba tí wọ́n rí òkú rẹ̀ nínú oko rẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀nà Ọ̀wá Oníre tó jẹ́ ààlà láàrin Ìsànlú Ìsìn àti Owú Ìsìn ní ìjọba ìbílẹ̀ Ìsìn nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, ìwádìí àkọ́kọ́ fi hàn pé olóògbé náà lọ sí oko rẹ̀ ṣùgbọ́n kò padà sí ilé. Èyí ló mú kí àwọn ẹbí rẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò àdúgbò bẹ̀rẹ̀ sí wá. Lẹ́yìn náà,
wọ́n rí alùpùpù rẹ̀ nínú oko náà nígbà tí wọ́n sì rí òkú rẹ̀ nínú igbó tó súnmọ́ ọ̀nà náà. Wọ́n sọ pé ó ní àwọn ọgbẹ́ tó jinlẹ̀ lára tó dàbí ẹni pé wọ́n fi àdá ṣe ìkọlù sí ni. Ọlọ́pàá sọ pé títí di àkókò yìí wọn kò tí ì mú ẹnikẹ́ni nípa ọ̀rọ̀ náà. Síbẹ̀ wọ́n fi dá àwọn ẹbí olóògbé àti gbogbo aráàlú lójú pé àwọn olùwádìí ń ṣiṣẹ́ takuntakun láti mọ gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì mú wọn kojú òfin. Wọ́n ní à ń tẹ̀lé gbogbo ìtọ́kasí tó lè mú wa dé ibi òtítọ́. Àwọn olùwádìí wa ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo agbára wọn láti mọ bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ àti láti rí i dájú pé gbogbo ẹni tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ burúkú yìí ni a mú tí a sì mú wọn wá síwájú òfin. Ìgbésẹ̀ yìí tẹ̀lé ẹ̀bẹ̀ tí àwọn ẹbí olóògbé ti ṣe sí àwọn ẹ̀ka ààbò níbi tí wọ́n ti bẹ̀ wọ́n pé kí wọ́n ṣe ìwádìí ikú náà dáadáa kí wọ́n sì jẹ́ kí ìdájọ́ òdodo wáyé. Nígbà tó ń bá The Punch sọ̀rọ̀, ọmọbìnrin kejì olóògbé náà Abdulazeez Rofia sọ pé bàbá òun kúrò ní ilé lọ sí oko kòkó rẹ̀ ṣùgbọ́n kò padà mọ́. Ó sọ pé àwọn ọdẹ àdúgbò lórí òkú rẹ̀ nínú igbó tó súnmọ́ oko náà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ rí alùpùpù rẹ̀ nínú oko náà. Rofia sọ pé a fẹ́ kí wọ́n mọ àwọn tó hu ìwà burúkú yìí kí wọ́n mú wọn kí wọ́n sì mú wọn wá kojú ìdájọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Bàbá wa yẹ fún ìdájọ́ òdodo, ẹbí wa sì yẹ kí wọ́n mọ ohun tó ṣẹlẹ̀. A ò ní dáwọ́ wíwá ìdájọ́ dúró títí di ìgbà tí gbogbo àwọn tó ní ọwọ́ nínú ọ̀rọ̀ yìí yóò fi dojúkọ òfin. Iṣẹ́ ni mo wá ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọdún 4 àkọ́kọ́ yìí ò sì lè tó mi láti parí iṣẹ́ ọ̀hún ló jẹ́ múra láti lọ sáà kejì. Gómìnà Adémọ́lá Adélékè ló sọ̀rọ̀ síta. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé pé ìdí tí òun fi fẹ́ lọ fún sáà kejì ni pé láti lè parí gbogbo àwọn iṣẹ́ rere tí òun ti rawọ́lé ní sáà àkọ́kọ́ òun. Nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú BBC News Yorùbá lórí ìlépa rẹ̀ fún ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà, ó ní nǹkan tó wáyé lẹ́kìtì kò lè wáyé lọ́ṣun nítorí pé òun gbàgbọ́ pé òun ti ṣe iṣẹ́ ìdàgbàsókè tó ṣe é mú yangàn fún òun àti ẹgbẹ́ òṣèlú òun láti borí ìdìbò náà. Gómìnà Adeleke ṣàlàyé pé ó wu òun kí òun sì wà ní ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n nígbà tí òun rí i pé gbogbo orúkèrúdò tó ń wáyé lẹ́gbẹ́ òṣèlú náà lè ṣe àkóbá fún ọjọ́ ọ̀la ìrìn àjò òṣèlú òun lòun fi ọ̀kan kún èjì gba ẹgbẹ́ òṣèlú mìíràn lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, Gómìnà Adeleke ní òun fi ọ̀rọ̀ náà tó ààrẹ Bọ́lá Tinubu létí lórí ìgbésẹ̀ àti kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP nígbà náà ṣùgbọ́n ìgbìyànjú ààrẹ ni pé kí òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Adeleke ní òun ṣàlàyé fún ààrẹ nígbà náà pé yóò nira láti bá àwọn èèyàn bíi gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá àti olùdíje fún ẹgbẹ́ òṣèlú náà báyìí ṣe pọ̀ bí òun bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àmọ́ ó fi kún pé òun sọ fún ààrẹ pé ààrẹ lòun yóò bá ṣiṣẹ́ fún ìdìbò sí ipò ààrẹ lẹ́yìn èyí kí ọlọ́mú dá ọmú ìyá rẹ̀ gbé ni. Láti ọdún 4 tí mo ti dé ipò mo fẹ́ lè sọ pé iṣẹ́ ni mo fi gbogbo rẹ̀ ṣe. Ó ní gbogbo àwọn ìlérí tí òun ṣe sílẹ̀ lákòókò ìpàdé ìta gbangba lọ́dún 4 sẹ́yìn lòun ti mú ṣẹ.